ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́ta kú lásìkò tí wọ́n dojú ìjà kọra wọn Lekoo. Èèyàn mẹ́ta kan tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ti pàdánù ẹ̀mí wọn sínú ìjà àwọn ọmọ ẹgbẹ́ náà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wáyé lálẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù keje ọdún yìí lágbègbè Bariga nípínlẹ̀ Èkó. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí Benjamin Hundeyin ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún iléeṣẹ́ akóròyìnjọ ilẹ̀ wa News Agency of Nigeria NAN lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù keje yìí. Kò sẹ́ni tó tí mọ nǹkan tó ṣokùnfà ìjà tó mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ táwọn tí kò mọwọ́ mẹsẹ̀ sì fara kááṣá níbẹ̀. Ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn èèyàn agbègbè náà sọ, ìdí àbà tí wọ́n láwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn máa ń fara pamọ́ sí tó sì tún jẹ́ ibùba àwọn elégbògi olóró ni wọ́n ní wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbúròó ìbọn léraléra lálẹ́ ọjọ́rú ọ̀hún. Láti bẹ̀ nìjà náà ti ràn dé agbègbè Akìlọ̀ Songas wọnú àdúgbò Ọlọ́run Kẹ́mi ní Ṣómólú. Níbẹ̀ làwọn aláìṣẹ̀ àtàwọn èrò tó ń rékọjá lọ sí ti faragba ọta ìbọn. Wọ́n ní ọ̀kan lára àwọn tó faragba ọta ìbọn lásìkò tí wọ́n dojú ìbọn kọra wọn wà nílé ìwòsàn kan tí wọn kò dárúkọ. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run sì ni wọ́n ní ẹni tọ̀hún wà. Aláròyé gbọ́ pé láti ọ̀sẹ̀ tó kọjá làwọn èèyàn ti ń kófìrí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń palẹ̀mọ́ fún ìjà wọn yìí, ṣùgbọ́n táwọn olùgbé agbègbè Bariga kò mọ̀ pé ìjà tí yóò le tó bẹ́ẹ̀ tí yóò sì mú ẹ̀mí lọ ni. Hundeyin ṣàlàyé síwájú sí i pé títí di àsìkò yìí iléeṣẹ́ ọlọ́pàá kò tíì mọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjèèjì tí wọ́n ń jà àti pé àwọn ti kó àwọn agbófinró lọ sí agbègbè náà láti dá àlàáfíà padà síbẹ̀ kí nǹkan sì padà bọ̀ sípò. Àwọn èèyàn agbègbè náà ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí CP Ìdòwú Owónwà tí í ṣe kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láti gba àwọn lọ́wọ́ wàhálà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń da omi àlàáfíà Bariga àti ìjọba ìbílẹ̀ Ṣómólú nígbà gbogbo. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.